ẹ wá gbọ́ àràmé ìrírí tí Lizzy Anjorin sọ nípa ọtí Goldberg látàrí bí wọ́n ṣe fi Ìyábọ̀ Òjó ṣaṣojú wọn. Àwọn èèyàn fi Àṣàbí Simple ìyàwó Portable ṣe yẹ̀yẹ́. Àwọn àjọ EFCC mà ti ránṣẹ́ pé Pasuma àti Mercy Aigbe lórí nǹkan báyìí. Kí ni nǹkan náà? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ìgbà tí Ìyábọ̀ Òjó bá fẹ́ bà tèèyàn jẹ́, ó máa ń mu Goldberg. Àwọn Goldberg náà tún máa wá ń sọ fún Ìyábọ̀ Òjó pé jayé lọ nínú iṣẹ́ ká fi òkú ọmọ òkókó ká fi ṣe ìkà fún ènìyàn, ká fi òkú ọmọ òkókó ká fi dọ̀wẹ́kọ̀ ẹ̀, jayé lọ. Àwọn Goldberg lọ kọ́mẹ́ǹtì síbẹ̀. Nígbà tí Ìyábọ̀ Òjó ń dá ogun sílẹ̀ nílùú Nàìjíríà nígbà election, tí Ìyábọ̀ Òjó ń sọ fún wa election kí lorúkọ ẹ̀ result election, tí Ìyábọ̀ Òjó ń parọ́, tí gbogbo ìlú dàrú, tí àwọn ọmọ kéékèèké ń jà. Ìyábọ̀ Òjó gbé Goldberg sílẹ̀, ó wá ń ba ìlú jẹ́, ó ń parọ́ mọ́ ìlú, ó ń dá ogun sílẹ̀ ní ìlú, ó wá ń sọ fake result ní ìlú, bẹ́ẹ̀ ló gbé Goldberg sí ẹ̀gbẹ́. So ṣé nǹkan tí Ìyábọ̀ ń sọ fún wa ni wípé bí èèyàn bá mu Goldberg dáadáa yóò máa da ìlú rú, yóò sì máa bà tèèyàn jẹ́? Ṣé nǹkan tí Ìyábọ̀ Òjó ń sọ ni pé bá mu Goldberg nílùú Nàìjíríà bí ní gbogbo àgbáyé, èèyàn á bẹ̀rẹ̀ sí ní máa fi òkú ọmọ ìkókó ṣe yẹ̀yẹ́ bí èèyàn bá mu Goldberg tán? Fún ẹ̀yin bàbá wa àti ẹ̀yin màmá wa tẹ́ máa mu Goldberg, irú ọtí wo ni Goldberg? Ṣé ọtí tó jẹ́ wípé téèyàn bá mu tán ó máa máa da ìlú rú ni, ó máa máa kiri àgbáyé? Irú ọtí wo ni Goldberg jẹ́ ní àwùjọ? Àwa ò mọ̀, àwa ń béèrè ni, nítorí pé a rí pé gbogbo ibi tí Ìyábọ̀ Òjó tó ti ń ba ayé àwọn èèyàn jẹ́ ló ti máa mu Goldberg pé òun ń jayé orí òun o, bí òun ṣe ń ba ti gbogbo èèyàn jẹ́, òun ń jayé òun pẹ̀lú Goldberg, nítorí pé Goldberg òun ni ọtí tó máa ń ti òun láti ba tèèyàn jẹ́. So fún ìwọ̀nba ìgbà tí iléeṣẹ́ Goldberg tí ẹ máa fi ṣe àwọn nǹkan tó tọ́ náà ni wípé a fẹ́ mọ̀ ṣé ọtí yín ni Ìyábọ̀ Òjó mu tí ó fi ń parọ́ mọ́ gbogbo àgbáyé, tí ó fi ní kí wọ́n cancel Naira Marley, tí ó fi sọ wípé kán wá òkú Mohbad sí ọ̀nà ilé Naira Marley? Ṣé ọtí yín náà ló ń ti Ìyábọ̀ gbọ̀ngbọ̀n láti máa ba ìlú jẹ́? Àbí ọtí yín kò mọ nǹkan kan nípa ẹ̀? Ọtí yín ó jẹ́ ọtí tó máa ń, ẹ̀yin ní kẹ́ sọ fún wa. A fẹ́ mọ ìdí tó jẹ́ wípé pàápàá jùlọ nígbà tí Ìyábọ̀ bẹ̀rẹ̀ sí ní fi òkú ọmọ ìkókó ṣe ẹlẹ́yà, Ìyábọ̀ Òjó mu ọtí yín, iléeṣẹ́ yín wá sọ fún Ìyábọ̀ Òjó wípé kérò lọ kébù lọ túbọ̀ fi òkú ọmọ ìkókó fi ṣe ẹ̀sín, kó o dẹ̀ fi ọ̀rọ̀ ìdúmàtà, ìyẹn tí Gistlover purọ́ fún wa wípé Lizzy Anjorin jí góòlù 91,000. Bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ṣe fake transfer, Lizzy Anjorin ṣe reverse transfer. Níbẹ̀ ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n gbé táyà àti petrol láti sun Lizzy Anjorin. Bẹ́ẹ̀ ni Gistlover sọ fún wọn wípé ẹ kò yára tó, ẹ bá ti tètè dáná sun Lizzy kí àwọn èèyàn tó wá gbà á lẹ̀. Àwa rí Ìyábọ̀ Òjó ní ojú ayé tó wá mu Goldberg. A dẹ̀ rí kọ́mẹ̀ntì Ìyábọ̀ Òjó lọ́ndà Gistlover. Nígbà tí Ìyábọ̀ Òjó wá mu Goldberg, ó wá ń sọ fún wa wípé irọ́ tí òun pamọ́ Lizzy Anjorin o, ó máa explain táyà. A dẹ̀ rí tó mu Goldberg. Ṣé ọtí Goldberg ló ń ṣe Ìyábọ̀ Òjó rádaràda, wérewère àti wọ́nranwọ̀nran? A nídìí kẹ́ sọ fún gbogbo àgbáyé. Àwa ò sọ wípé ọtí yín ní báyìí, àwa ò sọ pé ọtí yín ní báyìí, àwa ń sọ wípé àwa máa ń rí Ìyábọ̀ tó bá ti mu ọtí yín tó máa ń pa irọ́ mọ́ àwọn èèyàn, tó máa ń ba ayé àwọn èèyàn jẹ́. Pàápàá jùlọ Ìyábọ̀ Òjó máa ń rẹ́rìn, inú rẹ̀ sì máa ń dùn sí òkú ọmọ ìkókó tó bá ti mu ọtí yín, ìyẹn ti Goldberg. So a fẹ́ sọ fún àwọn ìyá wa àti bàbá wa pé tẹ́ bá lọ́mọ nílé, tẹ́ bá fẹ́ rẹ́rìn sí òkú àwọn ọmọ yín, tẹ́ fẹ́ rẹ́rìn
sí ìṣubú ọmọlàkejì, tẹ́ fẹ́ kí ọpọlọ yín pé, kí ọpọlọ yín ṣiṣẹ́, ẹ mọ̀rú ọtí tẹ́ máa mu. Pending the time tí Goldberg máa wá ṣe àlàyé ìdí tí Ìyábọ̀ Òjó ṣe máa mu Goldberg ní gbogbo ìgbà tó bá ti ń ba yé àwọn èèyàn jẹ́. Abẹ iléeṣẹ́ Goldberg kó ṣàlàyé fún wa, ṣé àṣírí rínbíntín kékeré kan wà nínú ohun èròjà ọtí Goldberg tó fi mú Ìyábọ̀ Òjó máa yọ̀, máa rẹ́rìn. Ẹ̀rù bà àwọn olólùfẹ́ Pasuma nígbà tí wọ́n gbọ́ pé EFCC ránṣẹ́ pé kì í ṣe Pasuma nìkan o, Mercy Aigbe pẹ̀lú, èyí tó mú kóminú kọ́ àwọn ènìyàn láti mọ ohun tó ṣẹlẹ̀ àti ohun tí wọ́n ṣe tí àjọ náà fi ránṣẹ́ pè wọ́n. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ gangan ni pé àwọn àjọ náà pe àwọn gbajúmọ̀ yìí láti wá lá àwọn ènìyàn lóyè, láti dẹ́kun ṣíṣe owó ìlú báṣubàṣu àti láti mú káwọn èèyàn dẹ́kun lílẹ̀ owó mọ́yàn lórí, ṣíṣe owó náírà báṣubàṣu àti wípé owó náírà jẹ́ àmì ìṣọ̀kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Èyí tó mú káwọn èèyàn máa sọ pé wọ́n fẹ́ gba ìjẹ́ lẹ́nu àwọn olórin ni, nítorí ọ̀nà tí wọ́n fi ń rówó ni téèyàn bá lewó mọ́ wọn lójú agbo. Àwọn èèyàn fìyàwó Portable ṣe yẹ̀yẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé oríṣiríṣi obìnrin ló bímọ fún Habib Okikiola Badmus táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable, èyí tí Àṣàbí Simple tó jẹ́ òṣèré tíátà jẹ́ ọ̀kan lára wọn. Ohun tó mú káwọn èèyàn máa fi Àṣàbí Simple ṣe yẹ̀yẹ́ ni látàrí bí gbajúmọ̀ aránṣọ nì ìyẹn Ṣèyí Vòdì ṣe ṣe ayẹyẹ 50 ọdún tó délé ayé tó sì pe àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ síbi òde náà, èyí tí Portable lọ tó sì mú ìyàwó rẹ̀ Mobẹ́wàjí lọ tí kò sì mú Àṣàbí Simple ló mú káwọn èèyàn máa fi ṣe yẹ̀yẹ́ wípé Portable kò nífẹ̀ẹ́ rẹ̀, Bẹ́wàjí ló nífẹ̀ẹ́, nítorí ẹ̀ ló ṣe máa ń mú lọ sóde àríyá táṣàbí kàn pamọ́ fún Portable ni tó sì tún máa ń yẹ̀yẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí kò bu àpọ́nlé.